ẹ̀fọ́ àtàkàrà. Ẹ̀kú iṣẹ́. Wọ́n rí kà nínú tàn. Iṣẹ́ tí bàbá ṣe ẹ ti jẹ́ ká mọ̀, ẹ dá wa padà láti bẹ̀rẹ̀. Ẹ ṣàlàyé hálà àwọn ọmọ kéwú ní Shamal nílẹ̀ Haúsá. Ẹ ṣàlàyé hálà àwọn ọmọ kéwú nílẹ̀ wa níbí ní Janub. Ní pé báwo ni ẹ wá jẹ́ ká mọ̀ yìí pé tàwọn ọmọ kéwú nílẹ̀ Haúsá yẹn ó tún lágbára ju ti àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá lọ. Kí ló fà á? Ọmọ ń lo ọdún 10, 20 ọdún torí pé lọ́jọ́ táwọn òbí wọn bá ti fi wọ́n ránṣẹ́ sáwọn àlùfáà tí wọ́n di kálónà àlàmọ́láwù. Àwọn àfáà yìí náà kò ń ṣe pé wọ́n lówó, àwọn ọmọ kéwù yìí ni wọ́n tún ṣe máa ń lọ tọrọ nǹkan kiri oúnjẹ káwọn àfáà tó jẹun àtàrà lé wọn. Kéwù díẹ̀ ni wọ́n wà mú. Bàbá wa rí pé tọ̀ ká kúrò níbi uslubul qadim ká lọ bí al-uslubul jadid. Òun náà ni Mọ̀lánà Sheikh Adam kéwù tán kí lógún ọdún, 30 ọdún, ọdún 4, ọdún 5, ọdún 6, ọdún 7 ọmọ bẹ̀rẹ̀ sí sọ Lárúbáwá. Bàbá wa rí pé bọ́n ṣe ń fi wọ́n lẹ̀ tí wọ́n ń fa àwọn ọmọ ẹlẹ́rú, àwọn ò tún ní gbà wọ́n kúrò lóko ẹrú kan káwọn tún kì wọ́n bọnú oko ẹrú. Eléyìí ẹ ti ṣàlàyé ẹ̀ fún wa. Kí ló wá fà á? Ẹ yọ sí pé gbogbo àwọn orípa tí bàbá fi kalẹ̀ yìí nígbà tí bàbá lọ tán lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n kéwú àbí tí wọ́n rí mánájì lọ́dọ̀ bàbá àwọn ò ṣe bẹ́ẹ̀. Kálukú wọ́n ń di ọmọ wọn káàkiri. Mọ̀lánà Sheikh Adam ǹjẹ́ wọ́n ṣe àsọ̀bíyà? Àsọ̀bíyà ní pẹ́tọ̀ ìran mi, ọmọ mi, Mahsubiya. Akramakumullah. Kí wọ́n máa. Àsọ̀bíyà. Náà. Ìran ló fẹ́. Akramakumullah. Mahsubiya. Akramakumullah. Òun ni tèmi. Kọ́ wá ṣe Mahsubiya ni pé tèmi tá bá ti rí mi kán rọ́mọ mi, tá bá ti rí mi kán rí ìyàwó mi, tá bá ti rí mi kán rẹ́bí mi kán ríra mi. Akramakumullah. Bẹ́ẹ̀ ni bàbá kẹ́kọ̀ọ́ púpọ̀ lára àwọn aṣáájú. Wọ́n kẹ́kọ̀ọ́ púpọ̀ lára kí ló gbé wọn dúró, kí ló mú àáfàá mi ṣẹ́kù, kí ló mú àáfàá mi parẹ́. Ọ̀gbọ́. Akramakumullah. Bàbá ṣọ́ púpọ̀, wọ́n rí kà nínú tàn. Mi ò gbọ́ ilé lọ́nu bàbá, but mo gbọ́ lẹ́nu àwọn àfáà káàkiri. Pàápàá jùlọ mo gbọ́ lẹ́nu àfáà nílọrin. Àfáà tí ì ṣe àfáà kan. Wípé àwọn ọmọ kéwù míì, Ọlọ́run kó kẹ́ bàbá Kudus kọ̀rọ̀. Mo gbọ́ lẹ́nu wọn ti kọjá sí kọ́lọ́run kó ṣe àlékún ìkẹ́ fún wọn. Àmín. Wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù míì kò fẹ́ kọ́ máa fà á dàgbà. Ẹni ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù míì ni wọ́n bà tàwọn àfáà jẹ́ lẹ́yìn pé nǹkan tó gbé kalẹ̀ kò sí ní ọmọ ò ní dàgbà débi tọmọ náà wà padà wá di nǹkan. So eléyìí wà bẹ́ẹ̀ ní tí wọ́n rí tí wọ́n dẹ̀ tí wọ́n ṣe kínní lórí ẹ̀
n bá ní pé kí n tún kí n má pèjúwe wá àpèjúwe míì tí n bá mú wá mi ò fẹ́ kó ní àfijọ́ wọn láwọn àfiwé Akramakumullah. but mi ò fẹ́ kó má túmọ̀ nǹkan míì lọ́dọ̀ àwọn míì so yóò jẹ́ kí n dá mọ̀ bẹ́ẹ̀. so àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí bàbá Kan ṣọ́ra. kan ṣọ́ra Akramakumullah. kíka ìtàn míì kíka àwọn ìtàn wá tààrẹ mú ẹ̀kọ́ Akramakumullah. òun ni bàbá lójú màsùbíyà láti ṣe màsùbíyà yìí pé tèmítèmí bàbá ò ṣe tíra kan wà ń jẹ́ itmamul wafa Aywa. fi siratil khulafa Akramakumullah. níbi ìbẹ̀rẹ̀ ó ní al-islam yuharriruna min al-asabiyya Allahu Akbar. al-islam yuharriruna Min al-asabiyya. min al-asabiyya Islam yọ wá kó níbi ó yọ wá kúrò níbi ìran mi ká máa jà fún àwọn ẹni nìkan. tí ó bá sì ó tún wá sọ ń bẹ̀ pé walawla al-asabiyya lama qama al-islam tí ò bá tó sí tí ò bá sí tèmi ni islam ò ní dúró rí islam harrara wa min al-asabiyya al-mamkuta òun islam yọ wá kúrò ń bẹ̀ tí ó bá dẹ̀ sí àsọ̀bíyà islam ò ní dúró na bàtà nàbì kú sallallahu alaihi wasallam. abubakar umaru Radiyallahu ta'ala. Radiyallahu ta'ala anhu. wọ́n lọ tí gbogbo kálukú sì ń dààmú àmì èjì wa lọ wọ́n wá lọ bá wọn bí tán jókòó sí ní sẹkífà wọ́n bá àwọn ansọr nìkan ṣo àwọn ansọr yìí wọ́n ń pé ókè ànábì kú ọ̀dọ̀ wa yìí àwa la ran islam ṣe àwa la dúró ti ànábì ìgbà tí wọ́n lé ní Mẹ́kà àwa la gbà á lẹ̀ àwa la fẹ́ minnal umara wal wuzara ọ̀dọ̀ àwọn ní ọba ní khalifa yẹn ti máa wá ọ̀dọ̀ àwọn sì ní mínísítà ti máa wá ẹnu kìíní ni Abubakar àti Umar bá wọn lẹ́nu ẹ̀ Umar wa ni kóró gbá lẹ́nu yín àìháàtà lan yu'ammirakum al-arab wa nabiyyuha min ghayrikum ẹ lọ mọ̀ yín pé ẹ lè láyé ẹ lè dúró kánẹ́bí kíkúrẹ́ ṣì fi yín jẹ
tó sì jẹ́ sí pé ànẹ́bì yẹn ó wá láti inú ìran Quraysh kò ń ṣe inú ìran yín ló ti wá lóòótọ́ lárúbáwá ní gbogbo wọn. لا يجتمع اثنان في قرن واحد agbo lè torí bọ koto méjì agbo méjì nínú koto kan. lọ́wọ́ ni ana juzailuha al-muhaqqaq wa kíni mi rántí so ẹbí tẹ bá rí pé èmi ni mo sọ ẹni tó bá fẹ́ tó dà fẹ́ sọ tó fẹ́ takò mí kó bọ́tà gbogbo wọn bá diwẹ́ lu wọ́n fà á Umar bá kábùbákiri tẹ́wọ́ ẹ̀ kalẹ̀ ó tẹ́wọ́ ó ṣe bẹ́yà fún so ẹni tí ò bá ní ṣe bẹ́yà wọn fẹ́ wò bábù bákiri ṣe jẹ khalifa àkọ́kọ́ nìyẹn torí pé ó wá láti inú Quraysh mo fẹ́ bójá sí pé Quraysh yẹn ti Sayyid Ànábì sallallahu alayhi wa sallam òun ni Quraysh tí ó tọ́ but ìran Quraysh kì í sọ pé ìran Yorùbá lápèjúwe but nínú ìran Yorùbá yẹn àárọ̀ Ọ̀yọ́ wà ẹnìkan ò dẹ̀ kí ń járọ̀ Ọ̀yọ́ ó gbọ́ ẹnìkan ò kí ń ṣe arọ́ Ọ̀yọ́ wọ́n máa pọ̀ arọ́ Ọ̀yọ́ l'Ànábì lápèjúwe sallallahu alayhi wa sallam but arọ́ Ọ̀yọ́ yẹn ẹnìkan tún àwọn míì tún wà tún járọ̀ Ọ̀yọ́ wọ́n tún superior jura wọn lọ. wọ́n tún superior jura wọn lọ so òun ni àwọn Qurayshi tànàbì ni àwọn tí wọ́n gba Lárúbáwá tọ́ gangan. àwọn ni akramakumullah. l'Ànábì dẹ̀bi sọ pé ana afsahul arab akramakumullah. bayda anni min Quraysh Allahu akbar. èmi ni mo dá láhàn jù akramakumullah. yàtọ̀ sí pé mo jẹ́ Quraysh anakumullah. so eléyìí ó wà ń bẹ̀. so ẹbí ń bá wa túmọ̀ lawla al-asabiyya. lawla al-asabiyya. lamma qama al-islam akramakumullah. so asabiyya ni wọ́n ṣe kódà asabiyya yẹn ó tún nǹkan ṣe. àlí náà fẹ́ àbí Fatima pẹ̀lú ẹ̀ pé tẹ̀bátẹ̀ wa ń sọ̀rọ̀ Quraysh sẹ́yìn ló tọ́ sí tí Fatima sọ̀bọ̀ gbogbo yẹn a sì fi yẹn lẹ́sẹ̀gbẹ́ kan náà so òun ni ibi tá a ti lọ ní pé. Mọ̀lánà Sheikh Adam wọ́n ka ìtàn àwọn àlùfáà tí wọ́n ti lọ. wọ́n ka ìtàn àwọn tó ti lọ. kí ló pa dáwọ́là wọn. kí ló pa wọn. akramakumullah. kí ló pa orí pa wọn. akramakumullah. wọn àdá dáwọ́là kalẹ̀. akramakumullah. but kí ló pa orí pa wọn. akramakumullah. tọ́mísà àṣàrùhùn. akramakumullah. ẹni tó tẹ orí pa wọn rí. akramakumullah. òun ni bàbá ò wá lò. bàbá ṣọ́ra ń bẹ̀. bàbá ò kì í ṣe àsọ̀bíyà. pé ọmọ ìlú wo ni ọmọ Ìlọrin ni tèmítèmí àwọn eléyìí ni rárá. kódà kì í ṣe àsọ̀bíyà yẹn ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ fẹ́ wọ́n tàsé ara wọn pẹ̀lú bàbá. àwọn yẹn máa ń sọ wípé
ọmọ lẹ́gbó ni bàbá ń lọ kọ́ ní wọ́n ka gbogbo ẹ̀ tí ò bá kí n ṣe ọmọ Ìlọrin sí ọmọ lẹ́gbó. pé ó sì rí nǹkan táwọn ọmọ lẹ́gbó ọ̀hún tí wọ́n ò fojú ẹ̀ rí. so wọ́n fojú wọn rí bọ́dọ̀ Ọlọ́run. àníyàn ilahi tara ma fi domiri wa niyyati ala hasabi niyyati kunta mujaziyan. ilahi tara ma fi domiri wa niyyati ala hasabi niyyati kunta mujaziyan. kí Ọlọ́run ò san wọ́n lẹ́san pẹ̀lú bẹ́ẹ̀ ni sọ Ọlọ́run san wọ́n lẹ́san kò dẹ̀ dín orí yẹn kù kò sì ní tán orí pa wọn ò parẹ́ kò sì ní parẹ́. Àmín 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 ya Allah. Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ la.